ọmọ nàìjíríà ẹ sáré tètè kẹ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ tètè bìlà kẹ́ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá gbọ́ ohun tó ẹ ti ń pòǹgbẹ fún. Ikú wo ló pa ìlérí olúwa alobam tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad, olórin ṣèwọ́ṣèwọ́ olóògbé tó fi orílẹ̀-èdè ìgbésí ayé àti orílẹ̀-èdè ìgbìmọ̀pọ̀ àgbàpọ̀ ayé gangan tó filẹ̀ ní ìfanáfanṣu. Àṣírí ikú tó pa Mohbad ti tú. Ta ló pa Mohbad? Ẹ̀yin rèé, èmi rèé, èyí tẹ́ ẹ ti ń pòǹgbẹ fún gangan lélẹ́yìí. Tó ẹ máa gbọ́, ẹ máa bá wa ká lọ. Ìkànnì Samfatis Radio TV rèé, ẹ tètè subscribe, kẹ́ ẹ tẹ subscribe, kẹ́ ẹ share ọ̀rọ̀ yìí. Ẹ pín kálé, ẹ pín ká oko, ẹ pín fẹ́ni tí ò sí ń bẹ̀. Àṣírí ikú tó pa Mohbad ti padà tú. Ẹ gbọ́ ọ̀rọ̀ tó pọ̀ṣẹ́ kínní, ọ̀rọ̀ tí wọ́n ní ó jẹyọ lẹ́yìn ikú yìí àti pé ibi àfojúsí ọ̀nà ò mà sí ń bẹ̀. Ta ló pa ìlérí olúwa alobam lẹ́yìn bí oṣù bíi 7 àbí 8 tí Mohbad jáde láyé? Àdìtú ọ̀rọ̀ rèé o. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni Mohbad, kódà àti ilé ẹ̀kọ́ gíga látijọ́ bẹ̀rẹ̀, tí pé a jọ ń lọ ilé ẹ̀kọ́ ọ̀hún, a jọ ń ṣe gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ bí ọmọ ìyá tá a jọ mọ́ ṣe. Mohbad jẹ́ nìkan tó pé orí ẹ̀ pé bẹ́ẹ̀ ni làákàyè orí ẹ̀ ó kún gan o, ó kún gan títọmọdé tàgbà nífẹ̀ẹ́ àti wà pẹ̀lú Mohbad. Ó yà mí lẹ́nu nígbà táwọn èèyàn ń sọ pé kó tó jáde láyé ọ̀rẹ́ mi kò rántí gbogbo nǹkan kan mọ́ lórí ẹ̀. Ta ní sọ̀rọ̀ yìí gangan? Ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. Ó ní irọ́ ni gbogbo ń tán wí ń pa Mohbad pé ó ní lost memory, ó dẹ̀ ní àìsàn ọpọlọ níbi pé kò rántí pásíwọ̀dù fóònù, kò rántí nǹkan kan o. Ọ̀rọ̀ yìí ò mọ̀ rí bí wọ́n ṣe ń sọ ọ́, ṣùgbọ́n ẹ mọ̀ wípé ẹni tí ó borin jẹ́ wọ́n ní kò ní kọ́ bí olórin ṣe ṣe kíni bó ṣe ṣe kọ́ o. Ní báyìí ẹ máa gbọ́ ọ̀rọ̀ láti ọ̀rẹ́ tímọ́tímọ́ Mohbad. Ó ní ọjọ́ burúkú èṣù gbomi mu ní ọjọ́ tí ó ní ṣòó ní Ìkòròdú, ìyẹn ní agbo eré tí Mohbad lọ gbẹ̀yìn tó fi jáde láyé. Ó ní nǹkan kan ò mú Mohbad o. Ó ní àwọn gbéra kúrò nítorí àwọn jọ lọ ní léléyìí tí wọ́n awuyewuye ń wáyé pé òun àti ọ̀rẹ́ òun jọ jàgbọ́ akátá. Ẹ̀yin tí àdìtú ọ̀rọ̀ rèé ní ìkànnì Samfatis Radio TV, kẹ́ ẹ mọ́ gbọ́ ní ìfarabalẹ̀. Ó ní àwọn kúrò nílé pẹ̀lú Liam ọmọ Mohbad léńjẹ ọmọ kékeré yìí àti Wùmí ìyàwó Mohbad pẹ̀lú Dàrósà tó fi mọ́ òun àtàwọn kọ̀ọ̀kan náà. Wọ́n ní àwọn wà nínú ọkọ̀ yìí ò lè gba àwọn wò ó pé báwo làwọn ṣe fẹ́ ṣe. Ibẹ̀ ni Mohbad ti ní ẹ mọ̀ nǹkan ó dàbí ipa máa nídìí ọkọ̀ kan sí o, ẹ̀yin tí àjọ dé ọ̀hún ni. Ó ní inú ọkọ̀ yìí làwọn wà tí gbogbo àwọn ń ṣe dáadáa, àwọn ń ṣe àwàdà, àwọn ń fi ọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀, bẹ́ẹ̀ làwọn ń rẹ́rìn-ín títí táwọn fi dé èbúté mẹ́ta. Ó ní ibẹ̀ làwọn ti bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ nípa obìnrin o, wípé báwo ni ọmọ ìyá láìkí obìnrin kìíní kan ó ṣe gbá kan ó ṣàwó kan. Wọ́n ní ọ̀rọ̀ yìí ni àwọn ń sọ. Ibẹ̀ nínú ti bí Wùmí ìyàwó Mohbad nínú bá bí pé ṣé ìwọ náà gbóbìnrin ni, ìbíwọ náà ń gbá àwọn ọmọ ṣìdí bàlàbàlà. Wọ́n ní Mohbad ní èmi ń gbọ́mọ. sọ orí ẹ pé sá, ọmọ tó ń wá ìní mẹ́ni àbí kí ló ń bá mi fà? Wọ́n ní ìyàwó Mohbad ní mo mọ̀ọ́mọ̀ sọ ni, ṣé wọ́n ní ṣe ṣìnà àbí mo parọ́ mọ́ ẹ? Sòótọ́ gbangba wọlé àláwà yìí àbí kí ló wà nínú ẹ̀ sọ ọ́. Wọ́n ní Mohbad ní má lọ tún bẹ̀rẹ̀ àdàràdà tó mọ́ bá mi fànú lé, bó o ti mọ́ bá mi du nǹkan tẹ́ pé tí n bá ń kọ́ fún ọmọ parẹ́ ìtàláwà yìí má gbé ẹlẹ́yà rẹ àti ẹ̀sìn déta, torí pé lónìí ìráyè tiẹ̀ o, àgbo eré tán pè mí sí ni mò ń lọ. Wọ́n ní ọ̀rọ̀ yìí ni Mohbad ń báyàwó ẹ̀ sọ.
ibẹ̀ ni ọ̀rẹ́ yìí ti dá sí pé ọ̀rẹ́ ọ̀rọ̀ obìnrin mọ̀mọ́ kàákún ìjà mi nú ìwọ mọ́ dá lóhùn mọ́ fílẹ̀. wọ́n ní Mohbad dákẹ́ gẹ́gẹ́ bọ́ọ̀rẹ́ ẹ̀ ṣe bá a sọ̀rọ̀ pé wẹ́ kò sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n Wùmí ò dákẹ́. wọ́n níbẹ̀ ni Wùmí ti ń pariwo kódà wọ́n ló dà nìkan ní ẹ̀gbọ́ ẹ dá ọkọ̀ yìí dúró òun ò lọ́mọ o. ibẹ̀ lòun ti ń bẹ ìyàwó Mohbad gbà ní sùúrù wọ́n jẹ́ ọ̀rọ̀ kékeré ó da wàhálà kó dá èṣù lẹ̀ ọmọ nǹkan jẹ́ ó rí báyìí kó rí báyìí. wọ́n ní àwọn bẹ́ẹ̀ àwọn jọ dé agbo eré ọ̀hún o. lẹ́yìn ìgbà tí Mohbad ṣe eré tán níbẹ̀ tí àwọn fẹ́ máa bọ̀ wálé ó ní òun tẹ̀lé Mohbad ó di inú mọ́tò ìyẹn ọ̀rẹ́ ẹ̀ gangan. wọ́n ní Wùmí ń bẹ́nu ọkọ̀ òun àti ọmọ léńjẹ ìyẹn ọmọ kékeré yẹn Liam tó jẹ́ ọmọ olóògbé ńgbà náà. wọ́n ní bí wọ́n ti wọnú ọkọ̀ yìí ìjà tán jáde agbo wọ́n níjà ọ̀hún tó bẹ̀rẹ̀ o. ibẹ̀ ni Wùmí ò tó fojú rẹ̀ wọkọ̀ ẹ̀ pé àníwọ̀sẹ̀ wọ́n níbẹ̀ nínú ti bí ìlérí olúwa alobam ló bá ní ẹ̀gbọ́ ọ̀rẹ́ mi ọyá bọ́lẹ̀ lọ clear ọ̀nà níwájú torí gbogbo ẹ̀rí bálabàla àwọn èèyàn ti dúró yẹn mọ̀ pé olókìkí gbogbo àwọn ọmọ ìgboro dúró gbogbo pé Mohbad wọn ló ní lọ clear ọ̀nà níwájú bọ́ ọ bá ti clear wọn ni àáráyè kọjá gbogbo èyí tí ọmọbìnrin ń bá mi fà yìí torí ipá àjọ wà nú ọkọ̀ ní bí n bá sínú ọkọ̀ mélòó ni ara ẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ ẹ ní òun tó sọ fún pé díẹ̀ ṣó gbọ́ torí pé àwọn ti ń clear ọ̀nà wọ́n ti ń clear àwọn agbófinró tó tẹ̀lé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń clear ọ̀nà fún àti kọjá àwọn torí pé àwọn olórin míì náà fẹ́ ṣeré ní agbo yìí ní ọjọ́ náà ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ṣe bẹ́ẹ̀ ó dùn Mohbad o débi wípé ó padà bọ́lẹ̀ ó rí pé òun ò gbọ́rọ̀ sóhun lẹ́nu àwẹ̀ gbogbo rẹ̀ ò mọ bí ti ń lọ lára mi àní tí ọmọbìnrin ń bá mi fà kíní kankan èpè láàrin òun àti Mohbad ìjà bẹ̀rẹ̀ láàrin ìyàwó àti Mohbad ní akọ wọ́n níbẹ̀ ni Mohbad ti sọ̀rọ̀ gan fún Wùmí wípé ọmọ tó gbé lọ́wọ́ yìí gan ìròbẹ́mi mo ní kò ṣúọ̀ o torí pé ẹ̀ẹ̀kan ni mo bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ ìwọ oníranù onírègbè tó gbóyún rọ́wá pé o lóyún fún mi ìbẹ́ẹ̀ kan péré lèmi àti ẹ yáta láṣẹ kí ni yọ̀kíyọ̀kí aṣọ̀kíṣọ̀kí ṣọ́ ń bọ́lọ́ pé sọmọ yìí gan so ṣúọ̀ pé mi mo ní ni àbí torí pé mo ti gba ọmọ yìí lọ́wọ́ ẹ̀ ló fi ń bá mi ọ̀n káàpù mi anyhow ni wọ́n níbẹ̀ ni ọ̀rọ̀ yìí ti dàbí ìgbà tí èèyàn bá da petrol sí náà wípé wọ́n ní Wùmí lanu pé ìwọ ìlérí olúwa àbí kí náà ń pè ọ́ kóró gbá lẹ́nu ẹ̀ láti máa sọ fún mi pé ọmọ àlè ni mo gbé wá fún ọ ìwọ nígbà tó ń ra mí róbóróbó tó ń lo òkè tó ń lọ ọ̀lẹ̀ ọmọ ńgbà náà pẹ̀ran sunkún sí mọ́ lẹ́yìn ni òwò à ń bá mi sọ nonsense sorry ẹ̀yìn tí a o ẹ gbọ́ ọ̀rọ̀ ìdí wàhálà débi wípé wọ́n ní Mohbad tó ní í ṣe báwọn mọ̀lẹ́bí ẹ fẹ́ pa mí ẹ ti ń gbìmọ̀ pọ̀ wulẹ̀ fẹ́ wọ́n ti mọ bó ti ń wọ́nà bó ti jẹ́ pé ń di olóògbé òjijì tó ẹ fi jọ jogún mi Wùmí o bá sọsọ orí ẹ̀ sọ̀rọ̀ ọ jẹ́ tán torí gbogbo plan yín pátápátá ọwọ́ mi lẹ̀ ń kó sí wọn lọ́rọ̀ tí ò yẹ kán máa sọ ń ta wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ láàrin wọn o ló di wàhálà wọ́n ní ibi yìí gangan ni ìdààmú ti bẹ̀rẹ̀ ibi gangan ni ìdààmú ti bẹ̀rẹ̀ wọ́n ní Mohbad sọ̀rọ̀ nínú ọkọ̀ yìí ń jọ́nà fún Wùmí ó dẹ̀ sọ̀rọ̀ débi pé ibi ó yẹ kó bá a dé àti ibi tí ò yẹ kó tiẹ̀ bọ́ọ̀rọ̀ yìí dé ó fi ìbínú da ọ̀rọ̀ lẹ̀ wípé ìwọ ẹni ibi ni ọ́ Wùmí àti mọ̀lẹ́bí rẹ̀ ẹni ẹ bọ́lọ̀ ń bẹ̀ ẹlẹ́sẹ̀ yín ò ní lọ láì jí pẹ́ báyìí pa mí ẹ̀yin gan ẹ̀ lè pẹ́ láyè wọ́n ní ọ̀rọ̀ yìí náà ni òpin ẹ̀ o ẹnìkankan ò gún Mohbad ẹnìkankan ò bọ́ọ̀rẹ́ ẹ̀ kankan jà ẹ wò ó níbi bí yìí ni apá kìíní nípa ikú tó pa Mohbad ẹ gbọ́ wọ́n gbé yín dé apá kejì ẹ watch out fún un ṣe é gbọ́ lẹ́yìn ìgbà tán kúrò nínú ọkọ̀ ọ̀hún tí kálukú délé nǹkan kan ṣẹlẹ̀ sí Mohbad kó tó di pókù ǹjẹ́ yín tiẹ̀ mọ̀ wípé egbò kan wà lára Mohbad kó tó jáde láyé ta ló fún Mohbad lómi autopsy wọ́n ní èsì tí wọ́n fẹ́ kọ́ ló gbé bọ́ta ǹjẹ́ DNA tánìkan ṣe fọ́mọ Liam ọmọ Mohbad
kí ló dé tí wọ́n fi ṣe é láìlá ìlànà Muhammadu Rasulullah apá kìíní lẹ̀ ń gbọ́ yìí ṣe é rí apá kejì nípa ikú tó pa Mohbad ẹ̀yẹn watch out ìkànnì Samfatis Radio TV iná lẹ ti ń gbọ́ wa àdìtú rèé láti ọwọ́ ọmọ yín Abídèmí Yusuf ẹ wò ó apá kejì ikú tó pa Mohbad ń bọ̀ ẹ máa jẹ́lé iná ẹ ṣé gan.